Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí ọ̀rọ̀ mi ó mọ́gùn torí wọ́n ní wọ́n sọ̀yàn ní làǹbẹ̀ àfi kí làǹbẹ̀ mọ́ jẹ tán tọ́ba yìí jẹ́ tán orúkọ òró nínú ìṣẹ́jú méjì tí wọ́n fún mi akí ọlọ́run akí ànábì wa Muhammad Maulana Sheikh Tijaniyyah Maulana Sheikh Alhaji Ibrahim Maulana Sheikh Ali Sizi Maulana Sheikh Ahmed Abdullahi Amohullah gbogbo àwọn bàbá tá a kà kalẹ̀ yìí bàbá wa Sherif wọ́n sọ gbólóhùn kan fún wa lẹ́ẹ̀kan wọ́n láwọn bàbá wa láníyàn rè tó bá ṣe pásíkò tiwa yìí ni Sheikh Tijaniyyah tí Maulana Sheikh Ibrahim wà ní ààrẹ ni tí ó dá òtún Sheikh Ibrahim tó lórí ohun tí Maulana Sheikh Muktar tí wọ́n fi lélẹ̀ bàbá wa àgbà kalẹ̀ jayé wọ́n ti jó yé wa wípé má láníyàn pé ṣé kinní yìí ọ̀pọ̀ jù sí yóò ṣeé ṣe ṣá. Maulana Sheikh Muktar nínú ìròyìn tí wọ́n ń ròyìn wọn látàárọ̀ ó ti jó yé wa pé ẹni tó bá rí bí wọ́n ṣe rí ní tí wọ́n gbé kalẹ̀ yóò ṣe ṣe. Torí tí ó fi jó ṣe ṣe àkọ́kọ́ kéèyàn ní ìṣirà as-sadr gẹ́gẹ́ bí wọ́n fi ròyìn wọn. Àwọn kan bẹ wọ́n lè máa sọ bí Maulana Sheikh Muktar ṣe máa sọ ẹ lè dọ́dọ̀ wọn kí wọ́n má rí i lò ọ̀tọ̀lẹ̀ aríkéwúké ọ̀tọ̀lẹ̀ ẹni tó rí kéwú lò wọn àjọra wọn. Tá a bá ti wá lè yọ bógídù àti hasad kúò nínú ọkàn wa àwọn bàbá wa Nahawi àti àwọn bàbá wa professor tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ti sọ oògùn tá a lè lò àmọ́ la pé ààyè ọgbà wọn bá la ọ̀nà fún wa pé báyìí la bá ṣe gbà àmọ́ fatashabba'u in lam takunu mithlahu inna tashabbu'a birrijali fala'un. Ẹlòmíràn máa rò pé orúkọ ọlọ́run wo ni ṣé Muktar ní tí wọ́n fi ń ṣe nǹkan báyìí àwọn kan mọ́ ọkọ ọlọ́run àmọ́ wọn ọ̀dọ́lọ́run tó lóko mọ̀ ṣé Muktar bẹ́ẹ̀ ni ó lóko mọ̀ nínú àti gbogbo ìròyìn tí wọ́n fún wọn látàárọ̀ gbogbo ẹni ọba nírú ìròyìn yẹn lára yóò dẹni tó lóko mọ̀ yàtọ̀ sórúkọ nìkan bí wàá ṣe porúkọ nìkan lèèyàn bá wá mọ̀ arákùnrin kan aláàrù ni ẹ jẹ́ ká rò bàbá wa ṣe Mustapha Zaglul wọ́n sọ̀rọ̀ kan nígbà tá a wà nínú ọgbà gbogbo tí bàbá bá ń sọ bàbá ọmọ sọ fún wa pé la mustahilu fil alam kò sí tí ò possible láyé ẹni ọlọ́lọ́run ni o táwa lẹni ọlọ́lọ́run ẹni tó ṣe ń tọ́lọ́run fẹ́ ìgbà tí Sheriff sọ lẹ́ẹ̀kan wọ́n ní Maulana Sheikh Muktar wọ́n máa ń bẹ̀rù ọlọ́run lára èèyàn wọn à nífẹ̀ẹ́ káwọn ṣe ọlọ́run lára èèyàn tí wọ́n bá ní ọmọ ṣe ọlọ́run ayé ọ̀padà bí ọ pé bó lọ́ba yẹn ṣe rí ná àṣẹni tí ọ̀dọ́lọ́run mọ̀ lára èèyàn kò lè mọ ọlọ́run lálìkí àmọ́ arákùnrin aláàrù yìí kò sówó kò láṣọ kò ní kankan subhana rabbika. جزاكم الله خيرا. لا عفوا náà ṣe wọ́n ní kẹ́ sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ tẹ́ fẹ́ gbẹ́nu lé bismillah làbújá náà nù. Ẹ̀yin àgbàlagbà lè sọ fún wa pé ìdán àtòlíwákìtì ní aláàmọ̀tì mákìtì ìṣùgbọ́dọ̀ rásìkò jáde ìyá kọ̀ọ̀lá. Assalamu alaikum ọlọ́run jàre pé bàbá ọkùnrin aláàrù yìí ó rí kóun lọ́lọ́run kò ní kèéta àmọ́ kò láṣọ méjì tó bá wá ṣiṣẹ́ láàárọ̀ tó bá dalẹ́ tó fẹ́ máa lọlé yóò tún wá wo aláàrù ẹgbẹ́ rẹ̀ tóun ò rí jẹ tó nínú àìtó tiẹ̀ ni ó ti fún jẹ wọ́n wá ní kí ló dé ó ní ìmọ̀ bọ́yá ń dọ̀la mo ṣiṣẹ́ tèmi kalẹ̀ mo wá sin lóhun lára ẹ̀dẹ́ ẹgbẹ́ mi ìmọ̀ wá ṣe bẹ́ẹ̀ ní gbogbo ìgbà sì níjà sọ ẹyọ kan lọ. Àmọ́ kò láníyàn kékeré gẹ́gẹ́ bí Maulana Sheikh Muktar ṣe láníyàn kékeré
gbogbo ọjọ́ ayé rẹ̀ ní máa ń rò wípé èmi náà ó ju ẹgbẹ́ lọ. Wọ́n wá níbo ló ti ṣe ó ní bá ní ẹ̀mí ọba ti burú sẹ́lòmíì. Ìwọ̀n bá gbèsè ayé rẹ̀ lọ, ìwọ̀n lọ́jọ́ kan, ìwọ̀n kọjá lọ. Ibi títí ń rìn lọ, ilé títí ń gbàbẹ̀ kọjá gbogbo ìgbà. Sásìkò Ọlọ́run ní ètò. Gbogbo ẹni tásìkò rẹ̀ bá ti tó yóò débi tí ń lọ. Ọwọ́ àwọn òkè ilé títí ń gbàbẹ̀ kọjá gbogbo ìgbà, ọwọ́ àrọ́ ọmọbìnrin kan tọrẹ wà ń bẹ̀. Wọ́n ní kí lòun wò lára obìnrin, olóbìnrin bẹ́ẹ̀ nínú tọ́lọ́run fi ròyìn àlìjánnà. Ibi títí ń wò ló ti kọsẹ̀ tó ṣubú. Ẹnìkan bá ní ẹ pẹ̀lẹ́ o, ó ní ẹ má kí mi pẹ̀lẹ́. Ẹ bá bí mi pé sọ́dọ̀ akágbàlagbà ọmọ wòran. Ìwọ̀n ń bẹ ẹnìyẹn wípé arákùnrin, dákun arábìnrin tí ń bẹ lókè ilé yìí, ọmọ ta ni, ọlọ́mọ ọba ìlú yìí ni. Ẹ̀gbọ́n tí ó sọ ni pé èmi ní í sì fẹ́. Wọ́n ní kí ló dé tó fi gbàgbọ́ bẹ́ẹ̀? Ó ní nǹkan mi lẹ́yìn Ọlọ́run, kò sí nǹkan mi lọ́kàn mi. Ọlọ́run ní ń gbé bẹ̀. Ọ̀fẹ́ ọmọ ọba dé àárẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀, ọba lọ́pẹ̀ rẹ̀ yìí mọ̀ pọ̀ lónìí. Ó nítorí pé mo dáná ọba ni. Ọlọ́ba ìlú o, ọlọ́ba ìlú yìí. Àwọn èèyàn bá mi ṣe ẹ̀yẹ pé àná ọba o. Àṣẹ gbogbo ẹni tí ọba ṣàṣeyọrí láyé, wọ́n lè fi ọ́ ṣe ẹ̀yẹ o. Mọ̀ wo bẹ̀ o, àlèmúlì tẹ̀fítù láàyè sí, wọ́n lè mú ṣàkíkù láàyò fòlé o. Mo gbọ́ lẹ́nu ṣé wàá sọ́ọ́lì sọ̀mọ̀dá níbẹ̀. Arákùnrin yìí, ó wá gbalé ọba lọ pé tá a bá tá a mọ̀ tọ̀. Ó wá kanlẹ̀kùn lé ọba, ṣe bàbá làárù ni, ọwọ́ tí ó fi kanlẹ̀kùn ó làgbà. Ó wá kanlẹ̀kùn, ìgbà tí ó jẹ́ kí wọ́n sùn. Ọba ní ẹ lọ sílẹ̀kùn fún o. Ẹni tó kọ́kọ́ sílẹ̀kùn tí ó wojú ẹni tó wà ń ta, ó tilẹ̀kùn ni. Wọ́n ní kí ló dé, oníwèrè níbẹ̀ lẹ́nu ọ̀nà. Wèrè bó, ṣebí wọ́n béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run kì í tí ì ṣe ló bínú kò lẹ́nu ọ̀nà rẹ̀. Ó wà lẹ́nu ọ̀nà èèyàn, wọ́n sì pè é ní wèrè kò torí ẹ̀ bínú kò ń bẹ̀ o. Àṣé gbogbo ẹni ó bínú kò lẹ́nu ọ̀nà Ọlọ́run lánàá. Ìgbà wọn padà dé ẹ̀yìn ni wọ́n lọ tò sí. Ó wá dúró lẹ́nu ọ̀nà yìí. Ọlọ́ba ní ẹ lọ sílẹ̀kùn pé eléyìí ò ní já gbádùn o. Bàbá wa nígbà tí ó sílẹ̀kùn tó déwájú ọba, kábíyèsí o, wọ́n ní kí lẹ fẹ́? Ó lè mi àná yín ni. Èwo nú ọmọ mi, ó lè ìtọ́ fáyìn jù. Èwo nú ẹ lọ kó wọn jáde. Alágídí lọ̀gá alágbára o. Nígbà wọn kó wọn jáde, ó wá tọ́ka sí ìtorí. Ọba wa fẹ́ bi ìyẹn wípé ń gbọ́ bò ni. Ó ní kábíyèsí ẹ mọ́ bí èmi mọ́ òun ọmọ mi. Ọba ní ẹ sọ tí ò ní rí fún un, kọ́mọ̀dé débí mọ́. Wọ́n ní kó lọ wá dáyámọ́ndì abọ́ 3 wa. Kódà bí wọ́n bá ta gbogbo ẹbí rẹ̀ wọ́n lè ra bọ́ ẹyọ kan. Kàkà kó sọ pé ń bo lòun ó ti rí, ó ní mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ti fún mi lọ́nà àbáyọ. Kò ronú pé ń bo lòun ó ti rí. Kí ló fà á? Àníyàn rẹ̀ àti bẹ̀rù Ọlọ́run. Ó wá lọ sọ́dọ̀ àwọn àfáà, ẹ dákun bo ni dáyámọ́ndì wà. Wọ́n ní ń bẹ nísàlẹ̀ òkun. Ẹni tí ó bá sì rí yóò gbọ́n mi òkun tí ó gbẹ. Ó ní ẹ ṣeun gan mo ti rọ́nà àbáyọ. Àwọn àfáà bá forí gbára wọn bí. Ó gbọ́n mi òkun. Kò rí pé òun ò lè rí gbọ́n o. Ó sì kó àpò 3 dání, ó sì má bọ́ tí ó fi gbọ́n mi òkun dání. Ẹ̀gbọ́n tó wíńgbà tó dé tí òkun. Ọlọ́run mo dúpẹ́ fún ọ bó o ṣe dá mi. Torí pé yìí bínú orí èèyàn rí. Ìyìn wá wà kankan lọ́dọ̀ rẹ̀ ju wípé gbogbo ọpẹ́ tí ń dá fún ọ látijọ́ yìí. Ìyìn ní ìsì ń dúpẹ́. Ìyọpẹ́ tí ń dá ni wípé mo mọ̀ pé mi náà padà ní tí ń bá ti kánjú. Lẹ́ẹ̀kan náà ni a ti fùde pé arákùnrin mọ́kò ń bi tọ̀ wá. Ó di diamond. Ni wọ́n pàṣẹ fún gbogbo àwọn ẹja tí ń bẹ nínú odò pé ẹ máa fẹnu gbé diamond lọ sí ti odò. Torí Ọlọ́run sọ fún àwọn ẹja wípé bọ́bá ifá bọ́ kanú omi fúnra ara mi ní ìrànlọ́wọ́. Ó túmọ̀ sí pé bí Mọ̀lánà Sheikh Muktar náà bá dáwọ́lé báyìí. Ọba tó ní wọ́n bá wọn dáwọ́lé o. Wọ́n kó diamond sí ti odò tó kún, ó sì di àpò 3 tó kún. Ó wá gbé ẹyọ kan ó gbé lọlé ọba. Nígbà tó délé ọba tó gbé kalẹ̀, ọba ń wo báyìí pé séfèkì àbóríjìnà. Yawma la yanfa'u malun wala banuna illa man atallaha biqalbin salimin. Ó búrì àṣà inú tí ń kó bá wa tí ò já débi tá ń lọ ni. Gbogbo ẹni tó bá ní mo fẹ́ kọjá gbogbo èèyàn tí ó gbàfẹ́ ni tí ń bẹ lórí ìjókòó. Kọ̀ọ̀kan kan kí nǹkan láti bàjẹ́ o. Ọlọ́run jàre ń pẹ́. Àwa lọ̀gá tá ń sọ fún ọ pé wọ́n lọ̀gá. Ó mọ̀ pé ẹ̀gbọ́n yàtọ̀ ságbà. Ó lè dàgbà tọ́lọ́run ò ní fẹ̀gbọ́n sókọ rẹ̀. Ṣètánì dàgbà mọ́kọ̀sẹ́gbọ́n nínú orúkọ rẹ̀. Àmọ́ jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ dé Ọlọ́run ní jodo lè àdẹ̀. Ẹni Ọlọ́run fi ṣẹ́ran ló dé yìí o. Arákùnrin aláàrù
ó padà ń pẹ̀lú ọba padà ń péjọ ń pàṣẹ ìlú ẹni tí ọ̀la sọ méjì tẹ́lẹ̀ ó wá dẹni tó ṣe pé gbogbo olówó tí ń bẹ ń lò wọ́n ń ṣẹrú sí ni látara kíni látara àníyàn dáadáa Mọ̀lánà Sheikh Muktar wọ́n ti jẹ́ wọn sálọ làálà fẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run tó sì fẹ́ dúró ti ṣe Ọlọ́run wọ́n ti sọ fún wa pé ṣé bí Sheikh Tijani ti ṣe Sheikh Tijani á gbọ́ pé wọ́n ríra wọn Mọ̀lánà Sheikh Ibrahim radiyallahu ta'ala anhu ìṣọ̀kan yìí ni Sheikh Ibrahim jáde sí gbogbo ayé sí wọ́n wá ń so ní kálukú pọ̀ mo gbọ́ pé níjọ́ tí Mọ̀lánà Sheikh Ibrahim dé Kánò tí wọ́n ń sọ Lárúbáwá Tijaniyyah dìde tó fẹ́ tù Sheikh Ibrahim sọ pé kò lè gbọ́ ọ̀rọ̀ mi yé ẹ sọ fún Sheikh Nasiru Kabara kò sí tọ́ka Sheikh Ibrahim nípa pé ẹnìkan wà ní tọ̀ríkà kan kò sí tọ̀ríkà kan ibaratuna shatta wa ma'naka wahidun wa kullun ila dhaka al-kamal tushir. Assalamu alaykum. Assalamu wa rahmatullahi wa barakatuh. Allah Shabbat, the reason why we call the speaker to go beyond the status quo was because he started a particular tale of wisdom. We now wanted him to complete it, not to make it a half story. Now I'm going to summarize it in just in few minutes, or 1 minute, in Hausa language, because I'm here that we are supposed to talk to all of us. Na farko abin da ya samu kace malamin mu ya sake dawowa bayan da aka magana na farko shine wato abin da ake ana ta nannatawa tuntuni shine wato gyara zuciyar mu kuma da imanin mu ya ba da tarihi bawa Allah da bai da shi marayu to bai da komai a hannunsa ma yayi niyyar cewa yana so ya aure wato yar sarki a lokacin sa yanda yake da imani ya samu gidan mai wato ainihin mai gidan ya je na ta kukusa kofin wato fadin wancan sarki da aka bude aka ga ido saka ce ai taya zaka ce kai zaka zo ka ga sarki ce a ga masa cewa wanda yake so wato saruki sai kai ke sa auren shi abun sai kuma ya kai bai ba su mamaki bayan da aka tafi aka je da imanin sa Allah ya za nuna ikonsa da ya addu'a Allah ya bada abun da yake da shi ya ninka masa kuma ya samu burinsa yace wannan yi shine daidai abun da muka sa gaba daga gurin mufti Sheikh Muhammad Muktar yana da imani yana da yakini irin wannan niyya ya kamata duk tijanawa mu sa gaba wannan project babba ce amma zai yi in muka san cewa imani da ake yi kamata a zuciyar mu muka rike ta gaba daya Allah saka masa alheri Allah sa masa alhamdulillah ba shi abin da muke so. The next speaker now should be our Khalifa Isa Shukom Farouk. Now we also want to have so before say that